that a lady, that girl is a minor. Any ọmọ tán bá bí ní year 2000 sígbà tá a wà yìí. Kò síbi náà ti fẹ́ bí. Kódà gbọ́n bí ilé alágbo, wọ́n lọ gba certificate. Bẹ́ẹ̀ni. Kí ló dé tó jẹ́ pé gbogbo issue tẹ́ fẹ́ fi qualify wípé pedophile ni, minor ni, gbogbo ẹ̀ wá disappear. Disappear o, wọn ò rí o. Someone that was born nígbà wo ẹni 14 years ni. So why is it difficult láti prove certificate ẹ̀? Tó bá jẹ́ pé òótọ́ ni minor lọmọ yẹn lóòótọ́, ta ló lè jáde ta kó súwé pé that girl is a minor. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti máa fún yín ní ìròyìn lọ́lọ́kan òjọ̀kan. Ṣé rí eléyìí tá a mú wálé ní gbáǹkọ́gbì ni o. Ó yá ẹ jẹ́ ká jọ wò ó. Ṣùgbọ́n kó tó di pa máa wo fídíò náà, ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí yẹn. Ẹ bá mi click lé subscribe button yẹn lórí. Ọ̀fẹ́ ni subscription o, kò sẹ́ni tó máa jáwọ́ yín. Ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù. Ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́, ẹ ò ní fi gbé ọmọ sí o. I think it was sentenced. Yes, I think it was sentenced in 1986 or so, something like that. Nǹkan ló commit offense o. 20 years old, ọ̀tọ̀ lẹ́ni tó commit offense o. Later lẹ́ni tó commit offense. Not such a girl tó commit offense. Ní UK bẹ́ẹ̀ yẹn ni. Ti USA ńkọ́ ẹ̀yin ará America, Timothy Clear confessed and admitted to be true attacker of Inga White in 2007. But before then, Grover Thompson ti lu ẹ̀wọ̀n. Wọ́n ti sentence him for 40 years in 1981, and he died in prison after 14 years in prison. Nílùú tẹ́ẹ̀tì pẹ̀lú ọba nìyẹn o. Innocent people go to prison over there too. But the issue is that there is finality in litigation. Judges are human beings like us. They are capable of making errors. Judicial system is not perfect, but it is structured to provide binding, very binding resolutions. The fact that when you are innocent, adájọ́ pẹ̀lú pé adájọ́ wà rí òkòkòrò ọ̀rọ̀ ó sentence wọn, they will still go to prison. But that does not mean that to mọ̀ tó ara ẹ̀ pé àní mi ò ṣe kínní, ìní ò mí pé kó má sọ̀rọ̀. And I want to challenge everyone not to believe pé Baba Ijesha should not speak. If you doubt Baba Ijesha, please let's do this mental exercise. Video na so. Video. If you see, Mama, let any of them come and tell us that if they see a video, a scene of people running, tí wọ́n their voice, àwọn èèyàn sàn sáré, kí ni wọ́n assume? You either assume that there is an emergency, or it could also be a game, a fun game. You cannot conclude. Any muted video allow for different stories to be told. Any muted video allow for any stories to be told. Visuals can be repurposed to fit any context. That means that they can repurpose anything to fit the context. A muted video is a very flexible canvas. It is a powerful tool in content creation. In content creation, one move to video, and they are giving us a narration. People go out there for jury. And to buy more, Baba Ijesha ti do shepe o. And to buy more, Baba Ijesha, irọ́ ló pa. Ko no, koko jáde kó shepe now. We are talking about, and I will challenge them on the issue to Baba Ijesha race. The virgin, a young girl, by key at 7 years. Seriously? Even don't invite Baba Ijesha. Bẹ́ẹ̀ni. He did not finish come about lẹ́yìn yẹn. Bẹ́ẹ̀ni. Even new statement ti princess into possible yẹn. Bẹ́ẹ̀ni. Ó ní kó ń fẹ́ kí Baba Ijesha because only school not to discover. Ike ọmọ yẹn á máa gbọ̀n kò kí n focus. The yori attitude through our teachers in school not dey discover. Ó lóun wá shock. At least that thing happened when the girl was 7 years old. No sir, ẹ gbàgbé ni. Ó ní Ọlọ́hun béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọmọ yẹn, ó ní kò jẹ́wọ́. Ó nígbà tó ń wá wo fíìmù Baba Ijesha, tí tọmọ yẹn wá rí Baba Ijesha, wá bẹ̀rẹ̀ sí ní gbọ̀n, ó ń gbọ̀n. Exactly. Do you now know if that is the true story? When the police, that's why we should praise. It's not ìjọba. The Nigerian police did well on this story. When Nigerian masses deserve what they are getting any day. Seriously. Nigerian police run a test on this lady. The Nigerian police ran a test. When they discover video ọmọ yìí o, wọ́n ṣẹ̀ṣẹ̀ penetrate ẹ̀ ní o.
which means the story of 7 years ago doesn't cannot be exist. true. Wọ́n ní the VA gan yóò ṣẹ̀ṣẹ̀ undergo healing ni. Bẹ́ẹ̀ni. It means the only key tó wà involved nínú episode that ń gbọ́ yìí ni key tí princess fi lock torí àwọn followers ẹ̀ torí wọn ò pé. Kò sí key náà fi dislike anybody. Bẹ́ẹ̀ni. Key the only key tó wà nínú story yìí ni pé princess fi key ó fi lock ọpọlọ àwọn ọmọ Yorùbá Bẹ́ẹ̀ni. torí wọn ò pé. Ó lọ fà o. Wọ́n dẹ̀ pé àwọn lábíàmọ́. Let me give you another one. You told me that a lady, that girl is a minor. Ẹni ọmọ tán bá bí ní year 2000 sígbà tá a wà yìí. Kò síbi náà ti fẹ́ bí. Ó dàgbọ́n bí ilé alágbo, wọ́n lọ gba certificate. Bẹ́ẹ̀ni. Kí ló dé tó jẹ́ pé gbogbo issue tẹ́ fẹ́ fi qualify wípé pedophile ni, minor ni, gbogbo ẹ̀ wá disappear. Ó disappear o. Wọ́n ò rí o. Someone that was born nígbà wo ẹni 14 years ni. So why is it difficult láti prove certificate ẹ tó bá jẹ́ pé òótọ́ ni minor lọmọ yẹn lóòótọ́ ta ló lè jáde ta kó súwé pé that is a minor. Wọn ò lè bọ́ ta. Okay, ẹ tún máa wo another story that is telling us. If you doubt until Baba Ijesha ń sọ Damola was arrested, Okele ran away. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀ àwọn ará abroad tán pé Baba Ijesha cannot spell moon, he cannot spell sun. Why are they not talking about Damola and Okele? Are they comfortable? Àwọn yẹn dẹ̀ ló do. Damola and Okele. Ṣé princess tọmọ wà London ẹ̀ tó fi ń pàṣẹ gbogbo sórí tó sọ fún wa ṣé tó bá wà láàbùrọ̀dù tó máa lọ scot free ni? Kò lè ṣe Damola lọ scot free ni? Sir, kò lè ṣe láàbùrọ̀dù. Òun fúnra rẹ̀ gan ò lè ṣe láàbùrọ̀dù. Kò lè ṣe láàbùrọ̀dù. Ó mọ̀ pé tó bá parọ́ mọ́yàn èyí bó máa ṣe investigation sir. Ó máa gbé certificate ọmọ yẹn jáde nínú system. I expected them to come out boldly and come and swear that there is no story of Damola and there is no story. No, I cannot scream anybody. Let me now go to the video that we are looking at, my sister. Ẹ lọ́mọ yìí máa ń gbọ̀n tó bá ti rí tani tó bá ti rí Baba Ijesha. Bẹ́ẹ̀ni. Princess fẹ́ jáde nínú ilé pẹ̀lú ọmọ tó ń gbọ̀n tó filẹ̀ pẹ̀lú Baba Ijesha. Princess ò máa tilẹ̀kùn. Ọmọ yẹn máa ló dìde tó lọ tilẹ̀kùn fúnra rẹ̀. Princess ò máa dìde kò máa tilẹ̀kùn bó ṣe ń bọ́ ta. Wípé okay, a fẹ́ get evidence o get ẹ̀ tilẹ̀kùn ká tètè kó tó máa ṣẹlẹ̀. You left and the guy that was fearful, the guy that was afraid is the one that had the confidence to go and close the door against a man tẹ́ ní pé ó máa ń dẹ́rù bá. Èmi ò mọ ọdún acting ten direct o. Èmi ò rí. And when they say Baba Ijesha is begging, Tani Baba Ijesha was begging. Baba Ijesha was begging princess for his life. Èmi ò rí bí téèyàn ti jáde tí wọ́n ti mú tí ò máa bẹ gbogbo àwọn tó wà ń bẹ̀. Tó jẹ́ pé princess ló wà ń bẹ̀. When is Baba Ijesha begging, singling out princess pé mo ṣẹ̀ ẹ́, mo mọ̀ pé mo ṣẹ̀ ẹ́, mo mọ̀ pé mo ṣẹ̀ ẹ́? Why to single out? Bí yàn bá mú lè, ṣe bó lè ó máa bẹ gbogbo àwọn tó mú ni? Ṣé bó lè á máa bẹ ọmọ yẹn? Ó tiẹ̀ tó bá ń tiẹ̀ dárúkọ princess, á ní ìjọba mi bí ọmọ yẹn. Ìjọba mi bí ọmọ yẹn. Sir, ẹ má bínú sir. Ṣẹ́rí mo ṣẹ̀ sí Ijesha ń sọ yẹn gan. Kí ló fà aláṣọ́ránsì pé torí in the act yẹn ló fi sọ pé mo ṣẹ̀ ẹni tó ti rí fún 7 years. Baba Ijesha ń wò wípé nǹkan kan ti ṣẹlẹ̀ tó ti lé princess introduction tí ò material. Bẹ́ẹ̀ni, because wọ́n sọ pé àwọn lé ibẹ̀yìn ni bóyá yẹn ló fi ṣẹlẹ̀ yẹn sọ pé mo mọ̀ pé mo ṣẹ̀. Yes. So gbogbo ilé ìtàn pariwo we saw it, we saw the video. Any video without the voice, anybody can assume anything. Káwọn èèyàn dẹ̀ ṣọ́ra tí ò bá sojú yín tí ẹ mọ̀. Don't talk about it and don't come and tell us that a man nílẹ̀ Hausa ń sìn àwọn Boko Haram wọ́n ń pardon wọn wọ́n reintegrate wọn àwọn tí wọ́n pààyàn nù o. Wọ́n dẹ̀ cancel àwọn yẹn. àwọn tó ní wípé rárá o wọ́n ń sara wa mọ́ ẹ̀múlé wọn jáde kúrò lé o. Wọ́n tún ní wọ́n fún wọn ní ṣẹ́gán ẹlòmíì wọ́n ní wọ́n convert wọn to security. Ìjẹ̀ṣà wa dé padà ó dẹ̀ lóun ò guilty èmi ò rí ibi tí kò lè ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò kò lè ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá. Ǹjẹ́ ẹ máa mọ̀ pé Yorùbá burú lẹ́dàá nìyẹn. They don't kill with sword. They don't kill with God. They kill with mouth. Ẹnu yìí ni Yorùbá fi ń para wọn. You even see some of them claiming that they know what is going on whereas they don't know anything. Wọ́n wá fẹ́ sọ pé Ìjẹ̀ṣà ó ń bú adájọ́. Inú mi dẹ̀ dùn nígbà tí Ìjẹ̀ṣà sọ̀rọ̀. Ó ládájọ́ ò ṣẹ́ o. Dájájọ́ rí náà fi gbé òun lọ sẹ́wọ̀n o. But deep inside him, ó lóun ò ṣe é. Ẹni pedophile ni ó lóun ò ṣe pedophile. Kí ló tún burú nù yẹn? Ẹni kó gbẹnu dákẹ́ kó má dárúkọ èèyàn kan àwọn dárúkọ tiẹ̀ o.
wọ́n ní tán bá rìlíìsì ẹ̀gànjọ́ padà sẹ́wọ̀n òun kàn wá dárúkọ pé òun ò ru aburú sí wọn kódà wọ́n fọmọ tí òun rí tí nǹkan kan ò sọ àwọn ọmọ yẹn ẹni kí ló dé tó dárúkọ èmi ò rí bi tí ẹ̀yin dẹ̀ ń pariwo wípé ìjọba wọn fún yín freedom Nàìjíríà ẹ̀yin lẹ wá sọ pé káwọn kan gbẹnu dákẹ́ káwọn kó nu ilé kan máa jáde mọ́ ẹ̀yin lẹ nígbà tó ní platform you will dictate how that person is going to run our own show and I'm not surprised let me tell you one thing Zimama iṣẹ́ ni òkun ṣẹ́ ìwọ tó o bá ti gbé gba donation kalẹ̀ what happened to Biola will happen to you. Àwọn tó jẹ́ wípé àwọn náà ń donate ní donate fún mọ́ a máa make sure pé platform yẹn ò ní ṣe kíní mọ́ tó bá jẹ́ pé Biola ló ṣiṣẹ́ tó làágùn tó bá jẹ́ Dangote ni èèyàn kankan ò lè dẹ́rù bá pé kó bring anything down. Bẹ́ẹ̀ni even VDM sir. Kò possible kò possible. Sir ibi ayé fi bà mí o. Sir ṣẹ́rí ibi tóun ti fura ni pé nígbà tí wọ́n kọ́kọ́ arrest Ìjẹ̀ṣà tí ọ̀gá ọlọ́pàá tí wọ́n gbé wọn lọ ní pàǹtí tọ́gá ọlọ́pàá yẹn bọ́ta tó sọ pé Ìjẹ̀ṣà offence we have to do our investigation is a bailable offence they can grant his bail. táwọn pípù yìí bọ́ta pé wọ́n gbọ́dọ̀ fílẹ̀ ó tọ́ lọ protest pé wọ́n gbọ́dọ̀ fílẹ̀ ìgbé tó bá fílẹ̀ àwọn máa padà sẹ́wọ̀n yẹn tẹ́ bá rántí tí Ìjẹ̀ṣà ìjọ kejì lóye kó ti grant bail tó ń lo more than 2 weeks lẹ́wọ̀n. Exactly. Wọ́n tún wá burú dé. Ibi tẹ́ máa mọ̀ pé Yorùbá kú orí wọ́n kú rí dáadáa. Dé tóun tó jẹ́ pé some months back now ló wá accuse èèyàn kan wrongly of sexual assault. Bẹ́ẹ̀ni. Openly on the street. The same dé tóun ló wá ní pé òun ni wòlíì wo. Ẹ ti gbàgbé pé gòkú sọ̀rọ̀ yìí. Wòlíì dìdìrín wo. I told you I'm going to kíní kan. Ìwọ tó jẹ́ pé just recently you were caught red-handed accusing somebody wrongly. Ni mo sọ pé Zimama. Sá. Kòráyè mo sábàyé o. Kòráyè mo sábàyé. Ẹ̀rù máa ń bà mí. Ẹ̀rù ẹ̀bá má bà mí. Kòráyè mo sá ẹ̀rù má bà mí o. Ibùnú ọmọ àdámọ̀. Kòráyè mo sábàyé. Ṣé lè tẹ dárúkọ yìí? Recently ló sì bu gọ́fúnà Ògùn state tó tí gọ́fúnà yẹn ní káwọn DSS lọ́gbẹ́ tó bọ́ta pé ṣèbí freedom of speech ní ṣé òun ò lè sọ̀rọ̀ ni. Ẹ wá wo gbogbo àwọn tó máa ń sunkún ẹlẹ́yà káàkiri those ordinary bully tó ń pariwo kiri I want to come and defend myself àwọn kọ̀ọ̀dún ṣé gbogbo December àwọn òjá sùn tó ní pé wọ́n dá sí ìsìnyàn lára tó lúkálùkù jáde tó ń da tẹnu ẹlẹ́ tó ń sọ tiẹ̀ ẹni tó wá lo ẹ̀wọ̀n ẹni tó bá dé kó gbẹnu dákẹ́ kó má sọ̀rọ̀ kankan ẹni that is the only way fún kò lè mọ̀ páyé ń bẹ o kò lè mọ̀ páyé ń bẹ ẹni ò rámì wò yé o kò lè mọ̀ páyé ń bẹ you think it's easy ẹni tó bá wọ bàtà tí Ìjẹ̀ṣà wọ̀ ló lè bọ́ síta láti wá máa yọ ẹnu kó máa yọ ẹni àwọ̀ èèyàn lo ẹ̀wọ̀n Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe gbẹnu dákẹ́ kò ṣe gbẹnu dákẹ́ bàbá Sùwé tẹ́ ẹ ní kó gbẹnu dákẹ́ ẹ ti ràn lọ bí tẹ́ ẹ fẹ́ ràn lọ. Ó ti kú. Nígbà tẹ́ ẹ ràn lọ bẹ̀ tán ló wá di pé kẹ́ ẹ máa fún orúkọ tó beautiful Alhaji Nurudeen kìíní kan ẹ wá ń kì mẹ́sàn-án mẹ́wàá nígbà tẹ́ ẹ ti sọ́dọ̀ kú tán. Olórí burúkú àwọn Yorùbá. You will think they have agenda. You will think they know what is right. Àwa sọ tiwa. Zimama, we are not doing this because of Baba Ìjẹ̀ṣà. Kò sí tí Baba Ìjẹ̀ṣà fẹ́ fún wa o. Kò fún mi kankan rí. Ọlọ́run ti dá wa o. Ìgbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ rí. Eléyìí táwa lè fi ṣí ojú ọmọ Yorùbá là ń sọ yìí. A dẹ̀ ti mọ̀ wá kì í ṣe tí ẹ rí ìwà táwọn wí kì í ṣe ní ló wà lára Yorùbá ó ti wà lára wa ti pẹ́. Orogún owó tẹ́ ṣe dáìlì òjì wọ́n ti gbalẹ̀ mọ́ yín lọ́wọ́. Kí lẹ fẹ́ fi proof? In Nigeria of today, or anywhere in the world, a legal statement operates on the presumption of innocence until proven guilty ni. Tọ́ba lè wá proof guilty. Ìyẹn ò mí pé the system or àwọn èèyàn tó wà níbẹ̀ gan, they cannot make error now. Ìyẹn ò mí pé they cannot make mistake now. The system, the judicial system is not foolproof. Wrong imprisonment can happen. Wrong conviction occur. So what are they talking about? There are flawed forensic evidences. So what are they talking about? So bá dájọ́ bá ti gbé lọ yẹn lọ ẹ̀wọ̀n o tó bá máa jáde sọ̀rọ̀ ṣáà máa sọ pé mo guilty ni. Tájọ́ bá ti mú ẹ̀ lọ ẹ̀wọ̀n o tó bá ti wá jáde o máa sọ pé o guilty ni. Kò sófin tó ní tó bá jáde kó o má sọ pé o guilty. The only thing is that you must obey the law. Awólọ́wọ̀ lọ serve daytime. Ó sì tún insist pé I am innocent. Zimama. Ọlọ́run ní ó yọ Yorùbá lóko tá a wà yìí o. Ẹ wo èmi ò sọ̀rọ̀ bí àwọn ọmọ mi lè fẹ́ Yorùbá èmi àwọn ọmọ mi wọn ò lè ẹ́fà fẹ́ Yorùbá láyé
Yorùbá mo rò bí wọ́n máa fẹ́ tẹ́lẹ̀ níbi tá à ń lọ yìí wọn ò lè kódà Yorùbá ìlú òyìnbó gan wọn ò lè fẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ ìyá ìlú òyìnbó ni wọ́n ti síìkì ẹ sà ṣé mọ̀ pé ìdí nìyẹn tó yẹ pé abẹ́ni lórí tó fi jẹ́ kọ́mọ ẹ̀ fẹ́ Yorùbá o abẹ́ni lórí tó fi jẹ́ kọ́mọ ẹ̀ fẹ́ Yorùbá o now sà wọ́n ti rí wa tán. ṣe rí bàbá Ìjẹ̀ṣà. ṣe rí Ìjẹ̀ṣà ní kẹ́ bá mi encourage Ìjẹ̀ṣà má kárí bọnú o wèrè la fi ń wo wèrè o láti wọlé tá a wà yìí o ibi tó bá tún ti lọ sórí àwọn interview tó wá that are of material value ní kó máa grant o jẹ́kẹ́ tí ó sunkún máa sunkún o àwọn interview tó yẹ pé bá ti grant ẹ̀ tán bọ́bọ̀ náírà àti ìgbìyànjú yọ̀wọ̀ àpò ẹ ní kó máa grant tí ó Ìjẹ̀ṣà ẹ tó bá fẹ́ kú kó kú ẹ tó bá fẹ́ cancel kó máa cancel ara wọn ẹ tó bá fẹ́ apology kó máa apologize fúnra wọn kò kàn ẹ́ Ìjẹ̀ṣà you rule the wave now your appearance on stage will make them to cry and they must cry your appearance don't because of this say àwa ń dúró tán bí Ìjẹ̀ṣà we are ready n tó bá gbé jáde a máa patronize yẹ n tó bá kù nú ọ̀rọ̀ ẹ àáfi àdúrà síwájú Ọlọ́run ni Ìjẹ̀ṣà you are not a saint o and we are not encouraging any immoral I will never support it. Of course. Pé even kéèyàn touch obìnrin indecently without permission I will not support it. But pé èèyàn ká dúró aṣọwọ́ ẹ̀ di assume position Ọlọ́run àwa máa dictate crime a máa dictate who to go to jail and who will not go to jail. We will not allow him to. Tí Ìjẹ̀ṣà bá jáde máa dá padà sẹ́wọ̀n. Sáà ṣe nígbà tí mo rí kọ́mẹ̀ntì ẹnìkan bí Bíọ́lá ṣe drop message ẹ̀ tí mo rẹ́ni yẹn tó tweet ẹ̀ ó ní Bíọ́lá ọláyà o ó ní tó dẹ̀ mọ̀ pé lágbájá báyìí fẹ́ gbé fíìmù jáde ní ìjọba yìí ṣé àsìkò yìí ló yẹ kó máa gbé interview bàbá Ìjẹ̀ṣà síta ṣé ò fẹ́ jẹ́ kó ta fíìmù ẹ̀ ní ibẹ̀ mo ti mọ̀ pé wọ́n bọ̀ wá fún gẹ̀yìn òun ló mú mi ṣe ṣó ǹjọ́ tí Ìjẹ̀ṣà níjẹta tí mo fi sọ pé Ìjẹ̀ṣà pé ẹ máa rí pé wọ́n máa cancel gẹ̀yìn o wọ́n máa ní kó gbé page ẹ̀ wálẹ̀ ọkọ ní kó gbé wálẹ̀. ìgbà tí àwọn lọ grant interview náà lọ podcast lọ́dún ẹ̀ ṣé wọ́n fi kílíìpù yèyé mẹ́sàn sáàrin tí ṣé wọn ò talẹ̀ ń gbà yẹn ṣé wọn fi kílíìpù yèyé mẹ́sàn sí onígbà we now agree we are going back to court and I will make sure and this ṣẹ́ni yẹn náà ò talẹ̀ kò talẹ̀ ń gbà yẹn Yorùbá ẹ máa bẹ́ tó lọ. tẹ bá rántí nígbà tó fẹ́ ṣe ìgbọ́kọ̀ fọ́mọ náà wọ́n lọ kọ́ọ̀tì kílíìpù yèyé mẹ́sàn tó ti fi ṣèyàwó tipẹ́ tó sọ pé nínú Nollywood kò sí ẹni tí gbéyàwó ẹ̀dùn tó ti wọn wọ́n wá lọ kọ́ọ̀tì ti yèyé mẹ́sàn wọ́n jọ ìyẹn láti fi polówó ìgbọ́kọ̀ tó ṣe fọ́mọ. Ọlọ́run dẹ̀ wá mú wọn ẹni tọ́lọ́ ti mú wọn ní tẹ́ ẹ fi gbé lu ẹ̀wọ̀n yẹn gangan fídíò yẹn gangan làwa ń wo ń tà ń sìn fídíò yẹn ẹnìkan wọ́n ti wá ń sàpélẹ̀ fídíò yẹn sìn ayé rẹ̀ máa bá ìgbà yẹn gangan fídíò yẹn gangan làwa fẹ́ máa wò tá fẹ́ máa analyse tí wọ́n bá bí yín dá ẹ fi voice sí fídíò yẹn. sáà ẹ wo ti ya ẹ wo ti ya onírun funfun lóbò yẹn náà o ti dó Ìjẹ̀ṣà ti dó ẹ débi pé ẹ má gbọ́ ìgbà tí Ìjẹ̀ṣà bá mi sọ̀rọ̀ láàárọ̀ wọ́n ní débi pé ìgbà táwọn ń gbádùn ara wọn ó tún ṣí àkáǹtì fáwọn ní Amẹ́ríkà ó ṣí àkáǹtì fáwọn tó bá àwọn fowó sí ṣebí tí ìfẹ́ ò bá dẹ̀ wọ̀ mọ́ oníkálukú abá ẹ ti jọ dóra yín ẹgbẹ́ ọ ẹ ti ẹ̀rọ ìfàyàlùyà ẹ̀yin náà tún parọ́ pé ó fẹ́ rèpù yín pẹ̀lú irun funfun lóbò. ṣe ti rí sẹ́ ṣe ti ráyé. Ìjẹ̀ṣà dídì confide ó ní ìyá àlìyà mi ní parọ́ fún ẹ máa àgbàlagbà àjọ múra wa àjọ fẹ́ra wa àjọ àdúrà wa mọ́ kí ló dé tó tún wá parọ́ mọ́ mi. ìyá àgbàlagbà. Gbogbo wọn dẹ̀ bọ́ta sàkẹ́lẹ́ bá mọ̀ pé inú gúrùpù wọn lọ sí kùkù kínní yìí o wọ́n dẹ̀ bọ́ta Ìjẹ̀ṣà rẹ́kọ̀ọ́ Ìjẹ̀ṣà sàdé ní àwọn ọmọ kéékèèké nínú industry àwọn obìnrin pèrèpèrè yẹn kò tí sì tó bọ́ta pé Ìjẹ̀ṣà ti fipá bá òun lòun kò nínú location ṣùgbọ́n àwọn ìyá tó ti fẹ́ kú yìí tí Ìjẹ̀ṣà ti rún rí mi mọ̀ bí tí Ìjẹ̀ṣà náà ti rí okó tó fi dún àwọn ìyá òfò àwọn ṣẹlẹ̀ yẹn ọkùnrin ó yẹ kẹ́ máa ṣe kó sára tó yẹ pé obìnrin àgbákò kò yẹ kókó yín máa lé tí tó bá tiẹ̀ ṣí òbò burúkú lẹ̀ fún yín òbò wèrè pètò ń gbé kiri òbò àgbákò òbò ìdààmú kò yẹ ó yẹ kéèyàn ọkùnrin lọ ní ìṣúra tó dáa tẹ́lá sí lóbìnrin àgbákò kò ṣí òbò kò ṣí ilẹ̀ kẹ̀kẹ̀kẹ̀ tíráàpù ni kò yẹ kókó yín máa lé náà sì Ìjẹ̀ṣà ti lọ́dọ̀ àwọn òbò àgbákò kan sì àwọn òbò àgbákò yẹn lọ dá sẹ́ríà fún Ìjẹ̀ṣà ṣé ẹ máa lajúlẹ̀ kí tálùbọ̀ kọ̀ wọ́ ni sá. Zimama. Sorry, there's one thing I like about the president. Who display one positive attitude to life in his own political career. Ibi tó bá ń lọ ló ń lọ o.
even when his party was reduced to only one party, in Lagos State. He was focused and he knew where he was going to. Sorry, n tó ń ṣe àwa ni wípé àwọn èèyàn tí wọ́n jẹ́ èèyàn gidi láàrin Yorùbá wọ́n kárí bọnú mo fẹ́ gbórí síta. Sọ̀rọ̀ àwọn non-entity ọ̀rọ̀ ò dá lẹ́nu wọn kódà àwọn ò ní làákàyè but they've taken over the media space. Ó dìgbà táwọn èèyàn bá rọ́ọ̀lù wọn lórí media space. Tẹ́ ẹ gbé ẹni tó bá deserve pé tẹ́ ẹ gbé ṣépè ẹni tó bá deserve kẹ́ ẹ fi lọ́jíìkì go to their platform and sing everything you know so that wọ́n torí Ìjẹ̀ṣà ló kàn lẹ́ni o. Ó lè kan anybody lọ́la o. Naira Marley ò mọ̀ kó máa kan o. Ìgbà tó ṣẹlẹ̀ lánàá, àwọn kan pariwo, it's too much for Lizzy, it's too much for Lizzy. Lizzy bá ìyàwó lọ́wọ́ àìdíà ni, ó bá Tinubu àìdíà ni, ó mọ ibi tó ń lọ ó dúró gidi gbà. This is where I'm going. I will not bow. I'm not a slave. Ẹlẹ́yìn ṣe Christianity. Christianity came to free humanity from the clutches of oppression. Ẹni Mùsùlùmí ni. Islam is a religion of challenge. Bẹ́ẹ̀ni. A religion tó fi ja jihad. Lèèyàn kan wá jáde ilẹ̀ Yorùbá ó ní ẹ kárí wọnú. Ó ní ẹ lóòtú ẹ̀tú ẹ̀ wá ń sá kiri. Àwọn ọkùnrin tó ń wọ ṣòkòtò wọ́n wá ń sán báyìí. Àwọn ọkùnrin wá ń sán rò. Àwọn dìndìnrìn wọ́n ń gbé tú ẹ̀ dìndìnrìn. Ọpọlọ wọn Yorùbá ọmọ ti wá dọ̀bálẹ̀. Tí wọ́n bá ti wá kúkú sórí caption fún wọn, wọ́n wá rush lọ́bẹ̀ orí àkìtàn. Nonsense. Àwọn tó tẹ̀ ń bí mínú jù làwọn tó máa sọ pé this thing can now operate abroad lè yóò ti gbẹrù CCTV eléyìí wá sí kóòtù abroad ni wọ́n ti plan no fẹ́ no set up right you cannot report to the authority even when you are informed of this kind of thing. Lábẹ́ ọmọ ẹ Òkèlè àti Dàmọ́lá tó ń bọ́ ọmọ yẹn sùn wọ́n tó bá spam lára ọmọ. Wọ́n bá o Sàdé ní àwọn olórí burúkú tó sọ pé abiyamọ làwọn yìí wọn ò ní kọ́ bá wọn mú Òkèlè yẹn bọ́ta wọn ò sọ dè ní. Wọ́n sọ síta fún wa àgbọ̀ àwọn wèrè èèyàn wọ́n kárí bọnú Ọlọ́run máa fìyà jẹ wọ́n tọmọtọmọ ni. Ẹ máa analyse abroad fún wa bí ìgbà tó jẹ́ pé innocent people don't go to jail abroad don't come here and boost us with nothing emergency Europeans unfortunate Africans ẹ máa dé tó lọ. Ẹ ṣe sà everything ṣe fẹ́ bá wa sọ̀rọ̀ ni. Ìjàre ìyá mi mo fẹ́ sọ̀rọ̀ ni. À ń gbọ́ yín. Mo fẹ́ sọ̀rọ̀ ni Yèyé Mẹ̀ṣọ́ for life always saying the truth. Ó ń kígbe lójoojúmọ́ ó ń kígbe wọ́n ní tiẹ̀ pọ̀ jù. Ọlọ́run dẹ̀ kù ṣe bàbá Ìjẹ̀ṣà náà ti gbọ́n sìn. Ó ti mọ àwọn tó fẹ́ òun ó ti mọ àwọn tó yóò fẹ́ òun. Ó ti rí orí ti kó yọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ǹkan. Àwọn gan fúnra wọn gan wọ́n ẹni àdùgbọ́n làwọn gan kíkí ní wọn bọ̀. Bọ̀bọ́ náà ṣe yọ wọ́n ìsìn mo bìlífù pé wọ́n á gbọ́n. No ìyá mi ẹni sùúrù ẹ jẹ́ kí n ṣàṣírí kan fún yín ṣe rí nínú industry wọn Òbò tàlélẹ̀ ẹ jẹ́ disconnect ẹni ṣe rí nínú industry wọn Òbò na wọ̀tá o wọ́n fi ń ṣòṣì. ṣe rí tẹ́ bá rántí pàtó àrẹ́sì bàbá Ìjẹ̀ṣà bàbá ọlọ́fà iná gbà tí bàbá yẹn lọ bàbá yẹn ti dolóògbé sí kọ́lọ́ bá mi fọ̀run kẹ́ wọn bàbá yẹn ní nǹkan tẹ́tì torí ẹ̀ mọ́mọ́ lọ́mọ yìí kò lè ṣe é ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀yin àgbàlagbà lẹ ló bá yín sùn àwọn òṣèṣẹ́ máa bára wọn sùn nínú indọ́sírì fọ́ọ̀nù ni wọ́n bọ́ta wọ́n àtàkì bàbá yẹn gbà yẹn whereas bàbá ò parọ́ ṣọ́rọ̀ mi yé yín so tí bàbá Ìjẹ̀ṣà bá dó àwọn àgbàlagbà nínú òun ní kọ́kọ́ ló ń dóbò nínú indọ́sírì wọn kò jẹ́ tuntun so kọ́ máa bu Ìjẹ̀ṣà pé Ìjẹ̀ṣà ń dóbò but àwọn òbò àgbákò ní Ìjẹ̀ṣà kan lọ́dọ̀ ni kò dóbò òye òbò àgbákò ni òbò àgbákò ní Ìjẹ̀ṣà dò. Mo rò pé nígbà tí Ìjẹ̀ṣà decide pé àwọn pípù yìí òun ò lè plan future pẹ̀lú wọn tó fẹ́ jáwọ́ ní gbogbo wọn fi gang up yẹn. No mo ní tó fi gbógun tì í ṣé mọ̀ pé àwọn obìnrin wọn nìkan ló máa ń gba ambassador wọn fi bẹ́ẹ̀ fáwọn ọkùnrin wọn ambassador 5 ló wà lọ́wọ́ Ìjẹ̀ṣà. ṣé rí ìyí tí Ìjẹ̀ṣà fẹ́ lọ sign ó ṣẹ̀gbà ambassador ká máa báyàn polówó ilé ní 20 million naira per yearly ní Ìjẹ̀ṣà fẹ́ máa gbà wọ́n dẹ̀ gbé síta 20 million naira yearly àwọn obìnrin wọn nìkan ló máa ń gba ambassador tẹ́ bá rí sí pé ambassador tí ẹni tó sẹ́ẹ̀tì Ìjẹ̀ṣà tó parọ́ pò máa padà sẹ́wọ̀n ambassador lòún ṣẹ̀wá ń gbà sí gbogbo ìgbà yẹn kò kí ń gba ambassador. òun gbà á. ambassador tí òun bá tèèyàn jẹ́ torí ambassador òun gbà á sí ọmọ ẹ̀ náà ń gbà á wọ́n fi social media ń gbà á. ẹ lọ́wọ́ gbogbo àwọn ọkùnrin yẹn
wọn kì í fún wọn lábàásádọ̀ torí tó o bá ṣe fíìmù wọn ò ní jẹ iṣẹ́ ìpọ́ àwọn ọkùnrin yẹn wọn kì í gbé síta pé àwọn ra lélẹ̀ ni àwọn ra wọn torí wọn ò lówó lọ́wọ́. bẹ́ẹ̀ ni wọ́n ń gbé síta bẹ́ẹ̀ ni. àwọn obìnrin yẹn òbò làwọn fi ń ṣe tọ́ba lọ́rẹ́ǹtì lé fún wọn lẹ́kí wọn ni wọ́n ti rà á. so Ìjẹ̀ṣà gba ambassadọ̀ 5 ìjọ yẹn náà ni gbogbo 5 yẹn lọ gbà lọ́wọ́ ẹ̀. gbogbo ẹ̀ náà gbà lọ́wọ́ ẹ̀. ṣẹ́rí múmẹ́ǹtì tí wọ́n gbé Ìjẹ̀ṣà pé Ìjẹ̀ṣà lóde lọ́mọ ìyá wèrè ti bọ́ta ló ti sọ pé wọ́n gbọ́dọ̀ gba ambassadọ̀ yẹn o ṣé rapist ló fẹ́ ṣe ambassadọ̀ yìí bó ṣe fún Naira Marley pé àwọn NDL gbọ́dọ̀ gba ambassadọ̀ pé sí mama ẹ wo comment section yìí Àríkẹ́ Gold ẹ blọọkì wèrè dànù. ó dà à ń gbọ́ yín ó wà bẹ́ẹ̀. lára àwọn ọ̀sìnwín tí èyí àwọn ń kó kiri nìyẹn mo ti blọọkù ẹ̀. ẹ fi wọn lẹ̀ oníkálukú àjèrè iṣẹ́ owó ẹ̀ á jẹ́ àtẹni tó mọ̀rọ̀ pamọ́ ni tó ń tako ni lójú èèyàn àjèrè tí. request ti bọ̀jọ́ àtẹ̀mẹ́ta máa gbé wọlé orí mi ti kún. àwọn fans bàbá Ìjẹ̀ṣà ni. wọ́n ti pọ̀ jù. Ọlọ́run yèyé mẹ́sàn-án fún àwọn ọmọ fẹ́ gbé wọlé báyìí. I just love that woman. mo kàn love woman yẹn wọ́n ní kí n gbọ́ kí n gbà ṣé èèyàn máa lajúlẹ̀ kẹba yéwu jẹ ni àwọn tó lajúlẹ̀ ń jọ́ kìíní àná ṣé ẹ̀ pa wọ́n sàpàsáyé ni. àti ẹ̀mọ́ mi ta fẹ́ gbé wọlé èrò ti pọ̀ jù. irọ́ o. 70 request àwọn wo mo fẹ́ gbé wọlé gbogbo ẹ̀ ti dàrú orí mi ń gbóná. kọ́lọ́run ṣàánú èrò pọ̀. ó yẹ ẹ bá wa sọ̀rọ̀ ẹ wo orí mi tiẹ̀ ń gbóná. ẹ fẹ́ lómi láyé nǹkan tó mú mi wá ṣe ṣó ni pé mo dẹ̀ rí pé lady yẹn delete fídíò tó ṣe fún Ìjẹ̀ṣà ó dẹ̀ tún wá ń bẹ̀bẹ̀ ṣé ilẹ̀ láyé ni 6 feet ilẹ̀ everybody within twinkling of our eyes ẹlẹ́mi lè gbá you don't hold the world ta ló ń wa ọ̀kadà. ọ̀sẹ̀ mi o twinkle ni o. twinkle ìyọ̀dọ̀ yín náà ti ń dùn. united states mi níjọ. lọ ti wọ̀ ká ó yẹ ẹ bá wa dá sẹ ọkùnrin lẹ́yìn náà ẹ bá wa fẹ́ gbogbo ọkùnrin tó. ok ẹ má dá mi lóhùn ṣẹ́rí for the past 2 years or 3 years let's say 5 years has been on. wọ́n ti mọ ohun tí ń kú ìlọ tínkù little star. ẹ jẹ́ kí mi sọ ṣẹ́rí máa advice bàbá Ìjẹ̀ṣà ni wọ́n máa dúró interview kan ṣe anybody tó bá fẹ́ interview wọn kan ṣe wọ́n fẹ́ try láti short máa yẹn họ kó má lè grow kó má lè déyàn rẹ̀ wọ́n wá ń fún àwọn bloggers ní owó. ọdún bàbá Ìjẹ̀ṣà bọ́dí wa. ẹ wóoru ọkọ single mother yẹn àbí single kí ló ń pè yẹn náà. ó ní òun gbé ọmọ fún bàbá Ìjẹ̀ṣà rí òun ṣe kinní kan bàbá Ìjẹ̀ṣà ló 16 òun gbọmọ 16 náà fún wáì tó jẹ́ pé òun ló gbọmọ 16 òun sọdá kí. irọ́ ló ń pa. ẹ bá ẹbí tẹ́ tí máa mọ̀ pé irọ́ ló ń pa ẹ wo woman kan wà ní London bíi woman yẹn ó ní àràjá báyìí mo ti gbàgbé orúkọ lórí page ó parọ́ pé woman yẹn tó sí òun ó ṣe gbá ó ṣàwọ̀ ṣe kinní kan. àwòrán wo ni wọ́n ṣe ògbó ìkírun. ìyẹn wọ́n ti wá parí ìdá wọn sí irọ́ ni cherry guy yẹn the stupid guy irọ́ ló máa ń pa now Ìyábọ̀ Òjó ẹni tó fẹ́ bring it down ló wà pátápátá. èmi ò sẹ mẹtẹ ń sọ mi ìdẹfẹ mọ ń tàn Ọlọ́run jẹ́ kí mọ ń tàn mi ìmọ rí ó ń gbọ́ yín. so bàbá Ìjẹ̀ṣà yẹn èmi mọ̀ pé jíjáde tán jáde yìí nǹkan gidi máa jáde fún wọn lágbára lọ́wọ́ lọ. àṣẹ o. nǹkan gidi máa jáde fún wọn jáde jáde pín ẹni tó wà ń lu ìsá princess mi máa dárúkọ ẹni kan fọwọ́ tó wà ń lu ì ó fẹ́ já asylum torí kéésì yìí now the government ti sign come and deport asylum àwọn tí wọ́n fail yẹn she will fail and she will get deported back to Nigeria fíìmù tó fẹ́ ní ẹ̀kọ́ nínú